A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Gùdù ìlú Àbújá ti pàṣẹ kí ọ̀gá ọlọ́pàá yányán san owó ìtanràn aláàádọ́ta mílíọ̀nù náírà fún opó olóògbé olóyè MKO Abiola akàwé-gboyè Zainab Abiola látàrí wípé wọ́n tẹ ẹ̀tọ́ ọmọnìyàn rẹ̀ lójú mọ́lẹ̀ bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú un pẹ̀lú aṣọ àwọ̀sùn nìkan lọ́rùn. Níbi ìdájọ́ yìí kan náà tí adájọ́ Modúpẹ́ Adébíyì gbé kalẹ̀ ni ó ti pàṣẹ wípé kí ọlọ́pàá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ rẹ̀ ní ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ Nàìjíríà. Abiola ni ó pe ẹ̀sùn lábẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn tako IG iléeṣẹ́ ọlọ́pàá Rìpẹ́tọ̀ Teju Moses àti onímọ̀-ẹ̀rọ Ibrahim tí í ṣe ọmọ ọ̀gá ọlọ́pàá yányán àná Usman Alkali Bàbá. Ó ṣe ẹ̀sùn wípé ní ọdún 2022 ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ya wọ ilé rẹ̀ ní Àbújá tí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú un pẹ̀lú aṣọ àwọ̀sùn lọ́rùn tí wọ́n gbé lọ àgọ́ wọn. Ó sọ fún ilé-ẹjọ́ wípé ọlọ́pàá fi ìyà jẹ òun nínú àhámọ́ fún ọjọ́ 3 láì gbé e re ilé-ẹjọ́, ṣùgbọ́n nígbà tí àwọn afẹ̀sùnkàn fèsì, wọ́n ní àwọn kò mọ̀ ọ́n rí kí ilé-ẹjọ́ da ẹ̀sùn ọ̀hún nù nítorí irọ́ ló ń pa. Nínú Certified True Copy ni adájọ́ Adébíyì ti fìdí ẹ̀ múlẹ̀ wípé bí wọ́n ṣe fi Abiola sínú àhámọ́ láì gbé e re ilé-ẹjọ́ jẹ́ ìtàpá sí òfin ẹ̀tọ́ ọmọnìyàn. Bákan náà, fífi ọwọ́ ṣìkún òfin mú un nínú aṣọ àwọ̀sùn láì fún un ní àǹfààní àti pààrọ̀ aṣọ tó bojú rí náà jẹ́ ìtẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀. Wọ́n ní ó jẹ́ ohun àbùkù láti ọ̀dọ̀ ọlọ́pàá. Fún ìdí èyí ni ilé-ẹjọ́ ṣe pa á láṣẹ kí gbogbo àwọn afẹ̀sùnkàn san 50 mílíọ̀nù náírà owó ìtanràn. Ọlọ́pàá ni ó fi ẹ̀sùn kan Abiola wípé ó yájú sí ọlọ́pàábìnrin kan Rìpẹ́tọ̀ Teju Moses. Wọ́n ní òun pẹ̀lú òṣìṣẹ́ inú ilé rẹ̀ kan Rebecca Enenchido ni wọ́n jọ yájú sí ọlọ́pàá ní ilé rẹ̀ tí ó wà ní agbègbè Garki ìlú Àbújá ní 20 oṣù kẹsàn-án ọdún 2022. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìfijúrinjú pẹ̀lú ìbọn wáyé lánàá bí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ṣe gba olùgbé ìlú Àbújá kan Ṣẹ́gun Akínyẹmí kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n jí i gbé bí ó ti fẹ́ wa ọkọ̀ jáde kúrò nínú ọgbà ilé rẹ̀. Àwọn ajínigbé yìí ń ru Akínyẹmí kúrò ní ìlú Àbújá lọ ìpínlẹ̀ Kánò kí ọlọ́pàá tó rẹ́bùrú wọn, gẹ́gẹ́ bí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ASP Mansir Hasan ṣe ṣàlàyé. Ó ní ọjọ́ 18 oṣù kínní ọdún 2024 ni ikọ̀ ọlọ́pàá láti olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò gba ìpè lórí ìṣẹ̀lẹ̀ ajínigbé tí ó wáyé ní ìlú Àbújá. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn gba ìtanilólobó wípé àwọn ajínigbé pẹ̀lú ẹni tí wọ́n jí gbé ti wà lójúnà Kaduna. Hasan ní aago 12 kọjá ni àwọn rẹ́bùrú ọkọ̀ Toyota Hilux tí ó gbé ẹni 4. Bí àwọn ajínigbé ṣe kófìrí ọlọ́pàá ni ọ̀kan nínú àwọn ajínigbé yìí yìnbọn kí wọ́n lè rí ọ̀nà àti sá lọ. Àwọn ọlọ́pàá náà dá wọn lóhùn, èyí ló mú ọlọ́pàá rí ọ̀nà àti dóòlà ẹni wọ́n jí gbé. Bákan náà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀kan nínú wọn, ẹni ọdún 18 tí orúkọ rẹ̀ ń jẹ́ Chinaza Philip láti Life Camp Abuja. Ọlọ́pàá fi kún un wípé àwọn afurasí 3 yòókù tí wọ́n sá lọ ni wọ́n ṣì ń dọdẹ wọn lọ́wọ́ lẹ́yìn tí wọ́n gba ọkọ̀ wọn, ìbọn ìléwọ́ Rite G17 méjì, Beretta pistol, PAK ammunition, 9mm special ammunition 5 lọ́wọ́ wọn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọjọ́ 17 oṣù kínní ọdún 2024 ni wọ́n jí Akínyẹmí gbé. Àwọn afurasí 3 tí wọ́n sá mọ́ ọlọ́pàá lọ́wọ́ ní orúkọ wọn ń jẹ́ Chidiebere Nwodibo, Awal tí wọn kò mọ orúkọ bàbá rẹ̀ àti olórí wọn tí wọn kò tíì mọ orúkọ rẹ̀.
Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna wàá gbóríyìn fún ikọ̀ ọlọ́pàá yìí fún akíkanjú wọn bí ó ti rọ̀ wọ́n kí wọ́n tẹ̀síwájú láti máa lépa àwọn ọ̀daràn láàrin ìpínlẹ̀. Bákan náà ni ó rọ àwọn ará ìlú láti máa ṣe àmúlò ìlà ojú òpó fi ké sí ọlọ́pàá bí ohunkóhun bá ṣẹlẹ̀ fún ìgbésẹ̀ oníkíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu mọ rírì ipa tí àyọkúrò ìrànwọ́ epo ní lára ọmọ orílẹ̀-èdè, bí ó ti sọ wípé ipa yìí burú jáì lára ará ìlú àti gbogbo ẹ̀ka lórílẹ̀-èdè, bẹ̀rẹ̀ láti ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ṣùgbọ́n sọ àsọdájú wípé ọjọ́ ọ̀la ṣì máa dára. Tinubu sọ eléyìí níbi 54th Convocation Ceremony tí ó wáyé ní University of Lagos. Ààrẹ sọ̀rọ̀ bí bíṣọ̀bù ìjọ Àgùdà ti Owerri ṣe kérora wípé àyọkúrò ìrànwọ́ epo àti ọ̀wọ́ngógó náírà cash scarcity ṣe pa kún ìgbé ayé ìnira fún ọmọ orílẹ̀-èdè, èyí sì ti fa ìpòrúurú ọkàn àti ìjayà fún ará ìlú. Bíṣọ̀bù wá ké sí ìjọba láti má ṣe fi ààyè gba ìgbéyàwó akọ-sí-akọ tàbí abo-sí-abo, kí wọ́n sì ṣètò ààbò tó péye. Tinubu tí mínísítà fún ètò ẹ̀kọ́ akàwé-gboyè Tahir Mamman ṣaṣojú sọ wípé ipa ọ̀wọ́ngógó yìí hàn lára àwọn òbí, alágbàtọ́, akẹ́kọ̀ọ́ àti ọmọ orílẹ̀-èdè lápapọ̀. Ó ní àwọn gbé ìgbésẹ̀ tí ó lè mú àyípadà bá ìgbésí ayé, lára rẹ̀ ní ti àyọkúrò ìrànwọ́ epo. Kò sí àní-àní wípé èyí kò ní ipa, ṣùgbọ́n òun fi dá wọn lójú wípé gbogbo rẹ̀ ló máa dohun ìtàn nítorí ọmọ kankan kò ní dáwọ́ iléèwé dúró lórílẹ̀-èdè. Ìdí nìyí tí àwọn fi mú ètò oúnjẹ padà sí ilé-ìwé. Bákan náà ni ètò ẹ̀yáwó tí wọ́n máa dá padà lẹ́yìn ọdún méjì tí akẹ́kọ̀ọ́ parí iṣẹ́ àgùnbánirọ̀ NYSC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn ajínigbé tún gbìnàyá lálẹ́ àná ní Post Army Estate ìlú Àbújá bí wọ́n ṣe jí àwọn méjì gbé. Ìṣẹ̀lẹ̀ yìí ni a gbọ́ wípé ó wáyé láàrin aago 10 alẹ́ ní agbègbè Phase 2 Estate. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alábàágbélé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Austin John, àwọn ajínigbé yìí ṣínà ìbọn bolẹ̀ bí wọ́n ti ṣe ìkọlù sí ilé agbẹjọ́rò kan, wọ́n sì jí aya àti àbúrò aya rẹ̀ gbé lọ, ṣùgbọ́n agbẹjọ́rò ríbi ná pápá bora. John ní lọ́gán tí àwọn ń gbúròó ìbọn ní ilé agbẹjọ́rò ni àwọn ti ké sí àwọn alámòójútó ẹ́stéètì tí àwọn náà bọ́ sójú iṣẹ́. Lọ́gán ni àwọn ológun dé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í yìnbọn, ṣùgbọ́n ẹ̀pà ò bóró. Kí wọ́n tó dé ni àwọn ajínigbé ti jí ìyàwó àti àbúrò ìyàwó agbẹjọ́rò gbé lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti padà pàdánù fàákájà lórí ètò ìdìbò bí ilé-ẹjọ́ tó ga jùlọ the Supreme Court ṣe gbé ìdájọ́ kalẹ̀ lónìí, níbi tí ó ti dá ẹ̀sùn tí olùdíje du ipò gómìnà lábẹ́ òṣèlú PDP Ọládipúpọ̀ Adébútú pè nù pẹ̀lú àwáwí wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀. Adájọ́ Tijani Abubakar ni ó dá ẹ̀sùn yìí nù nítorí ìdájọ́ tí ó darí. Adájọ́ Abubakar kọ̀ láti gbọ́ àdúrà Adébútú pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP wípé kí wọ́n pàṣẹ fún àjọ elétò ìdìbò INEC kí wọ́n ṣe ètò ìdìbò mìíràn ní gbogbo ibùdó ìdìbò 99 tí wọ́n ní wọ́n fagi lé. Tako èyí ni ilé-ẹjọ́ fi fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) pẹ̀lú olùdíje lábẹ́ rẹ̀ Dàpọ̀ Abíọ́dún ni wọ́n dìbò yàn gẹ́gẹ́ bí ìlànà òfin nínú ètò ìdìbò tí ó wáyé ní ọjọ́ 18 oṣù kẹta. Adájọ́ ní gbogbo ìwé-ẹ̀rí tí olùṣẹ̀sùn kó wá sí ilé-ẹjọ́ wípé ó jẹ́ ìwé tí wọ́n fi fagilé ìdìbò tí ó wáyé ní gbogbo ibùdó ìdìbò 99 ni kì í ṣe ojúlówó nítorí wọn kò ní àkọlé, kò sí ọjọ́ (date), kò sí ìbuwọ́lù, bẹ́ẹ̀ ni kò sí orúkọ alámòójútó láti ọ̀dọ̀ INEC níbẹ̀. Ilé-ẹjọ́ fìdí ìdájọ́ ilé-ẹjọ́ Tribunal múlẹ̀ tí ó kọ́kọ́ dá ẹ̀sùn ọ̀hún nù látàrí wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
alámòjútó iṣẹ́ fún ilé ìtura kan ní agbègbè bódìjà ìlú ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ túnde solomon ni a gbọ́ wípé ó di olóògbé látàrí ẹ̀jẹ̀ ríru. solomon ní ìkọlù ìjayà dé bá lójijì tí ìdúgbàmù ṣẹlẹ̀ ní dẹjọ́ yẹlẹsẹ close bódìjà estate ìbàdàn. kò dín ní ènìyàn 5 tí ó pàdánù ẹ̀mí wọn níbi àjálù yìí tí ọ̀pọ̀lọpọ̀ sì fara pa. bẹ́ẹ̀ ni ohun ìní tí ó wọ ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù náírà ni ó parun tí ọ̀pọ̀ sì di aláìnílé lórí. ìròyìn jábọ̀ wípé kí ó tó di olóògbé, solomon jẹ́ òṣìṣẹ́ alámòjútó ilé ìtura Bond Hotel Next ìbàdàn tí ó wà ní kìlómítà díẹ̀ sí ibi ìṣẹ̀lẹ̀ ìdúgbàmù. Àwọn alámòjútó ilé ìtura ṣe àpèjúwe olóògbé gẹ́gẹ́ bí akíkanjú tí kò fi iṣẹ́ rẹ̀ ṣeré. Wọ́n ní ó lo ìrírí ọdún 25 rẹ̀ fún ìdàgbàsókè ilé ìtura. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àgbà ọ̀jẹ̀ àti adarí àjọ Southern and Middle Belt Forum (SMLF) olóyè Edwin Clark ti sọ lánàá wípé ọdún 6 ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari ti dá orílẹ̀-èdè padà sẹ́yìn fún 50 ọdún. Clark tí ó ṣe àpèjúwe ìṣèjọba Buhari gẹ́gẹ́ bí èyí tó ń ṣègbè lẹ́yìn fi kún un wípé Buhari kùnà, ìṣèjọba rẹ̀ sì kún fún àìsí ààbò, ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀, àìsí ìdájọ́ òdodo, àìsí ọ̀nà tó tọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adarí agbègbè Niger Delta sọ èyí nígbà tí ó ń fèsì sí ìṣíde ìwé tí wọ́n pe àkọlé rẹ̀ ní Iṣẹ́ pẹ̀lú Buhari, Working with Buhari láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Buhari nígbà ìṣèjọba rẹ̀ Fẹ́mi Adésínà. Nínú àtẹ̀jáde ni Clark ti ṣàlàyé wípé òun wo ètò ọ̀hún tí ó dá lórí ìṣe àti àṣeyọrí Buhari nígbà tí ó wà lórí oyè gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé rẹ̀ sínú ìwé tí ó ní 100 awẹ́ 80-page book. Ó ní ohun tí ó pe àkíyèsí òun níbẹ̀ jù ni bí Buhari ṣe ń yin ara rẹ̀ lórí àṣeyọrí rẹ̀. Ó ní èyí lòdì sí èròǹgbà ará ìlú pátápátá nítorí Buhari já orílẹ̀-èdè kulẹ̀ pátápátá. Ìṣèjọba rẹ̀ kún fún oríṣiríṣi àjálù. Ó ní Buhari fi orílẹ̀-èdè sílẹ̀ ní ipò tí ó burú ju ìgbà tí ó bá a lọ. Clark ṣe ìrántí ìwé tí ó kọ ránṣẹ́ sí Buhari ló kù ọ̀la tí ó máa fi ipò sílẹ̀, bí ó ti ṣàlàyé wípé ìjọba rẹ̀ kún fún ìlérí tí kò múṣẹ, pàápàá jùlọ ojúnà tí kò já geere, àwọn apanijayé àti adàlúrú bíi Boko Haram, ISWAP, ajínigbé àti àwọn ìwà ọ̀daràn mìíràn débi wípé nínú ìfòyà ni ọ̀pọ̀lọpọ̀ wà látàrí àìsí ààbò fún ẹ̀mí àti dúkìá láti ọ̀dọ̀ ìjọba. Èròǹgbà àti jápa ló wá gba ọkàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà CBN Godwin Emefiele ti bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn oníkókó 20 tí wọ́n fi kàn án láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC. Níbi ìgbẹ́jọ́ rẹ̀ tí ó wáyé ní Ilé-ẹjọ́ Gíga Maitama ìlú Àbújá lónìí ni Emefiele ti sẹ́ gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ilé-ẹjọ́ ti wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 12 àti 13 oṣù kejì. Bí ikọ̀ agbẹjọ́rò rẹ̀ ṣe bẹ̀bẹ̀ wípé kí wọ́n fún un láàyè àti túbọ̀ máa jẹ ìgbáládùn ìyọ̀ǹda tí wọ́n fún un síwájú àkókò yìí, ilé-ẹjọ́ kò ṣe lòdì sí èyí, bí wọ́n ti ṣàlàyé wípé àwọn fẹ́ kí ó máa jẹ́ ẹjọ́ pẹ̀lú ìlera pípé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.